I see a popular man of God, mo rí ìránṣẹ́ Ọlọ́run tó láàmìlaka, general overseer. olùdásílẹ̀ ìjọ ńlá. They are going to give him befitting burial. Ó máa fún ní ètò ìsìnkú tó dáa lọ́dún yìí. It's going to a week before that person died. Ó máa ọ̀sẹ̀ kan sí ọjọ́ tí ìránṣẹ́ Ọlọ́run yìí máa kú. I will come out Mo máa jáde, and I will tell you màá wá sọ ẹni náà so àti that ìjọ you náà will prove it. kẹ́ lè mọ̀ wípé lóòótọ́ ni. a máa ń pọ̀rọ̀ yìí lówè ó máa ń lárónú ǹjẹ́ mọ̀ pé yàtọ̀ sí wòlíì Máyọ̀wá Olúwadèyí yìí prophet wòlíì Marcus Tibetan náà ti sọ revelation kan lórí ìgbà tí bàbá Adébóyè máa jẹ́ Ọlọ́run nípè. Kódà bàbá Adébóyè gan fúnra wọn sọ̀rọ̀ nípa ìgbà àti àkókò tí Ọlọ́run máa pe àwọn báwọn ṣe fẹ́ kó rí. Revelation yìí náà ni prophet Máyọ̀wá Olúwadèyí tún ti sọ nípa ikú ìránṣẹ́ Ọlọ́run ńlá kan tó máa wáyé nínú ọdún 2024. Wọ́n sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n sọ àwọn ìran kan lóríṣiríṣi nípa àwọn nǹkan tó máa ṣẹlẹ̀. Wọ́n ní kódà wọ́n á fún general overseer yìí ní befitting burial tó lágbára tó lámìlaka. Èyí tó wá ṣe kàyéfì ńbẹ̀ ni pé wòlíì sọ pé àwọn á jáde nígbà tó bá kù ọ̀sẹ̀ kan tí ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀. Wòlíì sọ̀rọ̀ lórí àwọn gómìnà lóríṣiríṣi, àwọn ọba Lagos State, Yorùbá Nation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pàápàá lórí ọ̀wọ́n gógó nǹkan, gbogbo ohun tó máa ṣẹlẹ̀ nípa President Tinubu àti àwọn ọmọ Nàìjíríà. Ẹ jẹ́ á gbọ́. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ ìran látẹnu wòlíì Máyọ̀wá Olúwadèyí. I see a popular man of God, Mo rí ìránṣẹ́ Ọlọ́run tó láàmìlaka, general overseer. olùdásílẹ̀ ìjọ ńlá. They are going to give him befitting burial. Ó máa fún ní ètò ìsìnkú tó dáa lọ́dún yìí. He's going to relocate, Ó máa jẹ́ Ọlọ́run nípè. and there will be initiation of others. Àwọn kan a ó sì fà wọ́n sínú òkùnkùn. I can mention the church, but that's not where I come from. Mo lè dárúkọ ìjọ yẹn ṣùgbọ́n a ò sọ fún mi kí n dárúkọ ẹ̀. Number what now? Ìkẹsàn-án. Now, a week before that person died, Ó máa ọ̀sẹ̀ kan sí ọjọ́ tí ìránṣẹ́ Ọlọ́run yìí máa kú. I will come out Mo máa jáde, and I will tell you màá wá sọ ẹni náà so àti that ìjọ you náà will prove it. kẹ́ lè mọ̀ wípé Ìran lẹ́ ń gbọ́ lóòótọ́ ni. látẹnu wòlíì next one. Máyọ̀wá Olúwadèyí. Ẹ já gbọ́ àwọn ìran yìí délẹ̀ ká mọ ohun tó máa ṣẹlẹ̀ ní Ìkẹwàá là ń lọ 2024. báyìí. Children of God should pray. Number what? Okay. Children of God should pray against cost of things in the market. It will Àwọn be ọmọ more higher. Ọlọ́run kí wọ́n gbàdúrà lòdì sí ọ̀wọ́n gógó nǹkan yóò tún wọ́n lọ́dún yìí. It will. Ó máa wọ́n. Your leaders want to pretend and brainwash you this year. Àwọn adarí yín wọ́n tó fẹ́ tàn yín kọ́ forí yín fágbọn. They will plan some things, try to make it down. It's a lie. Wọ́n á gbin àwọn nǹkan kan, wọ́n á fẹ́ jẹ́ kó rí kó lójú yín bí kó rọrùn, kò ní rọrùn o. Now, mothers should pray and be sensitive because 2024, a lot of glorious Ìran lẹ́ ń child. gbọ́ You know, I said látẹnu it last wòlíì year. Máyọ̀wá will be Olúwadèyí. Ẹ já gbọ́ àwọn ìran yìí Kí àwọn délẹ̀ ká mọ ohun tó òbí máa kí wọ́n ṣẹlẹ̀ ṣọ́ra ní kó sì 2024. gbàdúrà A gidigidi lot torí of pé glorious child will be cut off. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo la ó gé ẹ̀mí wọn kúrú. So, parents, pray with Psalm 91 for them. Ẹ̀yin òbí ẹ máa fi Psalm 91 gbàdúrà fún Psalm àwọn ọmọ yín. 28 for them. Psalm 28. Psalm 24. Psalm 24. This year, don't miss Psalm 24. Ọdún yìí rí wípé Psalm 24 òun jẹ́ bí oúnjẹ It's ni. one of the key. Ara àwọn kọ́kọ́rọ́. Number what now? Ìkejìlá. Now, I see a known Oba Mo rí ọba aládé tó láàmìlaka in Ekiti ní ìlú Èkìtì, relocating ilé tó wàjà this year 2024. lọ́dún yìí. I will not mention. Mi ò ní dárúkọ. Number Ìkẹtàlá.
Children of God should pray against fuel scarcity and increase in fuel. ẹ̀yin ọmọ ọlọ́run ẹ gbàdúrà lòdì sí ọ̀wọ́n gógó epo àti atúnlówólọ́wọ́ àríra. Pray. Oh. ẹ gbàdúrà o. Some people will fight dirty. àwọn míì on wọ́n that ó fuel. jà lórí They will epo yìí. fight dirty. wọ́n ó jà lórí epo yìí. Number what? ìkẹrìnlá. ìkẹrìnlá. I see strange judgment on this set of leaders. mo rí ìdájọ́ Which àjòjì has lórí ayé. we started last year December. eléyìí tó bẹ̀rẹ̀ nínú oṣù kejìlá So it ọdún tàbí continues tán yìí ó this ti year. tẹ̀síwájú. Your governors, àwọn gómìnà yín. kings in Nigeria, àwọn ọba lórílẹ̀‐èdè nàìjíríà. a lot of them will smell pepper. èmi nínú wọn wọ́n fara fẹnu fẹ́ra bí You know, abẹ̀bẹ̀. I told you in December, ṣé wọn pé mo sọ fún yín nínú oṣù That- tó kọjá a governor, senator, they will be shake among them, and wípé gómìnà it kan will wípé affect their seat. wípé yóò sọnù wípé àwọn kan máa Mayowa, yà about Olúwadé the yìí governor ẹ já gbọ́ àwọn ọ̀ràn yìí délẹ̀ nígbà náà ni kámọ̀ tó máa ṣẹlẹ̀ ní gómìnà 2024. Ondo lo agbára ṣì wà lórílẹ̀‐èdè Israeli. I see some country gathering up against Israel, mo rí àwọn orílẹ̀‐èdè kan tí wọ́n ń gbára wọ́n kóra wọn jọ pọ̀ lòdì sí orílẹ̀‐èdè but Israeli at the end, the power still remain in Israel. ṣùgbọ́n lópin gbogbo agbára ṣì So tẹ̀lé sí ilẹ̀ that Israeli. fight you see has not stopped. Ogun tẹ́rí tó ń ṣẹlẹ̀ yìí kò tí ì dúró It is this year that ọdún yìí the real one will come out. lẹ́ ó wá rí ogun nǹkan tá à ń pè lógun ní ilẹ̀ Israeli. Russia will part of it. Russia máa wà lára wọn. Iraq, Iraq máa wà lára wọn. Palestine, or what did they call it? Palestine. They will be part of it. Àwọn Palestine wọ́n wà lára wọn. There are deadly countries that will go for it. Àwọn orílẹ̀-èdè kan wọ́n ó lọ sí. Fight for freedom. It will be very massive this year. Mo In rí Nigeria, ìjà fún òmìnira tí ìnira yẹn bá pọ̀ ìjà yóò ṣẹlẹ̀ fún òmìnira lọ́dún yìí lórílẹ̀-èdè freedom. Nàìjíríà. Lọ́dún yìí Fight for lórílẹ̀-èdè freedom. Nàìjíríà ìjà fún òmìnira it will happen. ó máa ṣẹlẹ̀. And I've told you, Nigeria will begin to collapse from abroad. Mo sọ fún yín pé orílẹ̀-èdè Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní pín láti orílẹ̀-èdè aláwọ̀ ẹ̀rọ funfun wá látẹnu sásàlẹ̀. wòlíì Máyọ̀wá Olúwadé yìí 21. ẹ já gbọ́ àwọn ọ̀ràn yìí délẹ̀ 22, kámọ̀ tó máa No, ṣẹlẹ̀ we ní are going to 2024. 21. Yes, sir. Pray against war in Nigeria. Ẹ gbàdúrà lòdì sí ogun It's a lórílẹ̀-èdè special- Nàìjíríà. It's different from the freedom. Eléyìí yàtọ̀ sí òmìnira tá à ń This sọ. war, Eléyìí the ogun only yìí thing that can allow it not to happen ohun tó lè dá dúró is three things. ohun mẹ́ta. Number one, Àkọ́kọ́ the cry of the righteous one. igbe àwọn olódodo. The remaining two, I will tell you in January 29. Méjì tó kù wọ́n sọ fún yín ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n Because oṣù kìíní January tí a wọ̀ yìí. 29 starts, something will happen in Nigeria. Nítorí pé Because the ogun náà war ni- will be rampant. Torí pé ogun náà yóò ṣẹlẹ̀ o. You'll be hearing it in North, Ẹ máa gbọ́ hear it in Biafra. ẹ máa gbọ́ táwọn Biafra. Ogun State will happen. Ogun State yóò ṣẹlẹ̀ níbẹ̀. Lagos will happen. Ní ilẹ̀ You are in ìpínlẹ̀ Èkó yóò ṣẹlẹ̀. Ìkòròdú, Tó bá be ní careful. ní Ìkòròdú ṣọ́ra. Be what? ìran lẹ́ ń gbọ́ Ṣọ́ra, látẹnu ó bá wà wòlíì nínú- A week I Máyọ̀wá released Olúwadé prophecy yìí about ẹ já gbọ́ àwọn Governor ọ̀ràn yìí Be délẹ̀ careful about kámọ̀ tó bomb máa in ṣẹlẹ̀ ní Lagos State. Nígbà tí 2024. mo sọ wípé Was kí when the bomb happened in the gómìnà North. Sanwó-Olú kó ṣọ́ra fún They ìdúgbàmù. planned that bomb for 7 states in Nigeria. Wọ́n ṣe kíni bọ́ǹbù yẹn fún ìpínlẹ̀ méje But some of them, they Nàìjíríà. are watching us. Ṣùgbọ́n àwọn kan wò So wá. the Lagos one was killed. Ti ìpínlẹ̀ Èkó apáná And rẹ̀ it has not been buried. wọn ò dẹ̀ tí ì gbégbìn. They should continue to monitor till April Kí wọ́n máa ṣọ́ra títí di inú oṣù kẹrin ọdún because of that bomb. torí ìdúgbàmù It will yìí not happen in cantonment. kò ní ṣẹlẹ̀ ní It kàntómẹ́ǹtì will wọn. happen in somewhere in Ikeja. Ó máa ṣẹlẹ̀ ní Ìkẹjà. So we should pray against it. Ẹ gbàdúrà lòdì sí i. I see darkness, more darkness in Aso Rock. Mo rí Aso Rock tí òkùnkùn tún bo ibẹ̀ sí There is i. no light there at all. Kò sí ìmọ́lẹ̀ kankan níbẹ̀. So if you pray till next year, Ẹ gbàdúrà di ọdún méjì mẹ́ta sígbà tá a Aso wà. Rock is being sold to darkness. A ti ta ibẹ̀ yẹn fún òkùnkùn. So the person leading you is in darkness. Ẹni tó ń darí yín òkùnkùn ni. So I see many rituals being exposed. Mo rí ọ̀pọ̀lọpọ̀ Ritualists, rather. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣoògùn owó tàbí From- àṣírí wọn Abuja, láti ìlú Àbújá, Lekki, Lẹ́kì. ìran lẹ́ ń gbọ́ látẹnu wòlíì Máyọ̀wá The place- Olúwadé they yìí call one ẹ já place gbọ́ àwọn ọ̀ràn Gbagbalada yìí in- délẹ̀ kámọ̀ tó máa ṣẹlẹ̀ ní Gbagbalada. there are 2024. some ritualists hiding there. Àwọn olóògùn owó kan wọ́n pọ̀ ní ibi tó dárúkọ yẹn nílùú Àbújá.
they will be exposed. a ó tú wọn láṣìírí. tó ọ̀rọ̀ rèé o òun lẹ ti gbọ́ yẹn o kí lè ròyìn ẹ drop comment remember to like share and follow us thanks for watching.